Ògo ni fún ọba àwọn ọba lókè ọ̀run. Àyànfẹ́ àti ọmọ Ọlọ́run, ẹ gbọ́ ìdí méjì sí mẹ́ta tí mo fi wá sí orí mídíà lónìí, ọjọ́ ogún ọjọ́ oṣù kẹrin ọdún 2026. Èkíní, láti fún àwọn àyànfẹ́ ní àdúrà méje ti ọ̀sẹ̀ yìí. Èkejì, láti sọ ohùn Olúwa méjì. Ẹ̀kẹta, láti pe àkíyèsí orílẹ̀-èdè àti Yorùbá sí àwọn kankan méjì kan. Ẹ̀kẹrin, láti dáhùn ìbéèrè tí àwọn ọmọ Ọlọ́run tí wọ́n ní mi ò ní mẹ́mbà nínú ìjọ Àpọ́sù ti Kristi pé ọ̀rọ̀ tí mo sọ fún àwọn olórí ló fà á. Àkàrùn, láti pe àkíyèsí àwọn ọmọ Ọlọ́run sí ìkan nínú ohun tí àwọn ọmọ ẹlẹ́yìn Ọdẹ́dọ̀yìn Ọláwùmí fi ránṣẹ́ sí mi. Finally, láti dáhùn ìbéèrè alágbára kan tí àwọn ọmọ Ọlọ́run bi mí nípa bí èèyàn bá wọ ọ̀nà àbáyọ. Kí n tó sọ àdúrà méje yẹn, ẹ gbọ́ ìkan nínú ìrírí mi láyé. Ní ọdún díẹ̀ sẹ́yìn, mo ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ nínú ìjọ Àpọ́sù ti Kristi. Mo ní olóore kan tó jẹ́ kọmíṣánná nínú ìjọba NDDC ní Niger Delta tí ó máa ń fún mi ní 50,000, 100,000 ní ìgbà náà. Ó máa wá bá mi lórí òkè Bàbá Àbíyè Ìdó láti ọ̀hún tí màá lọ gbàdúrà fún, tó máa ràn mí lọ́wọ́ ní ìwọ̀nba. Ní kúkúrú, ó wá ní kéèsì kan ní Monday, Tuesday nínú ọ̀sẹ̀ yẹn. Mo wá lọ sí orí òkè kejì, ara kejì láti lọ gbàdúrà marathon, àdúrà tukútìyè, àwẹ̀ tukútìyè. Àwọn ọmọ Ọlọ́run tí wọ́n jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n ti ní ìrírí, wọ́n á mọ ìtumọ̀ àdúrà àti àwẹ̀ tukútìyè. Ká máa gbà, ká máa dàbí pé à ń rí ọ̀run, pé a fẹ́ kúrò láyé. So nínú àdúrà yẹn, Wednesday, Thursday, Friday, Saturday, mo fẹ́ gbà lọ kó tó di ọjọ́ yẹn. Mo wà nínú marathon yẹn. Ní kúkúrú, a ti gbàdúrà ní Wednesday stroke Thursday, Thursday stroke Friday, Friday stroke Saturday. Mo pè ní aago méjì òru nínú marathon yẹn, kò gbé fóònù. Ó ń kọ̀ tiẹ̀. Mo dẹ̀ bẹ̀rẹ̀ sí sunkún pé ìwọ Olúwa, ẹnìkan ṣoṣo tó kù fún mi ní ayé àti ọ̀run leléyìí. Ìtẹ́sọ́nà ọkàn mi ni pé bóyá wọ́n lọ assassin rẹ̀, àbí wọ́n lọ gbé, àbí nǹkan kan ṣẹlẹ̀ sí inú ẹkún yẹn ni pé mi ò ní break. Bó bá jẹ́ ọ̀run lọ̀tá máa ti lọ break kókó jẹ́ ọ̀run until tí mo bá gbọ́ wípé ohùn rẹ̀. Níbẹ̀, ìgbà tó di kúkúrú tó di àárọ̀ Sunday stroke Monday ní fóònù mi bá ring, ó bá jẹ́ òun. The first thing tó máa kọ́kọ́ bi mí léèrè ni pé ṣé ìbejì ni mí? 2, ó ní mo ní rárá. Èkejì, ó ní látòní lọ mi ṣe wòlíì òun, pé òun gangan ni wòlíì mi. Ẹ̀kẹta, ó ní ṣé mo rí pé òun ò gbé fóònù mi láti ìjọ mẹ́ta wá. Mo ní bẹ́ẹ̀ ni. Ó lóun lálàá. Mo gbàdúrà fẹ́yìn tí ẹ bá mi pín mẹ́sẹ̀gì yìí. Agbára àti májẹ̀mú tó ń gbé àwòrán wa lọ ń gbàbọ̀dì níbi orísun ìrànlọ́wọ́ wa yóò gbiná bẹ́ẹ̀ tí ń pín mẹ́sẹ̀gì yìí. Torí ọ̀pọ̀lọpọ̀ ló la tí mo là kọjá ìkọjá, ẹ bá mi pín mẹ́sẹ̀gì ẹ̀yin ọmọ Ọlọ́run. Ó ní òun wá nínú àlá, mo wọ aṣọ wòlíì casort. Mo wá ń lé òun káàkiri pé mo fẹ́ pa òun pẹ̀lú àdá lọ́wọ́, casort dídún. Ó lóun wá bẹ̀rẹ̀ sí pariwo bá prophet, bá prophet, bá prophet. Ó ní ibi tóun ti ń sá eré ni fóònù òun ṣe ring.
ìgbà tó máa wá lọ wo fóònù òun wá rí i pé mi ni mò ń pè. Ó ní ibẹ̀ lòun ti ń kọ̀ tiẹ̀ pé never pé ò lè pè òun, pé àjọ tí mo ṣe lórí òpó ti bàjẹ́. Èmi dẹ̀ wà nínú marathon kóun ó lè bọ́ nínú ogun. Ogun wá gbé mi lọ, májẹ̀mú kan gbé mi lọ láti ìkejì ara kejì lórí òkè nínú marathon. Ó lọ gbàbọ̀dè fún mi. Ẹ gbọ́ mi ẹ̀yin ọmọ Ọlọ́run, it is well. Ó ní bí òun ṣe determine pé òun ò ní gbé fóònù mi mọ́ nìyẹn. Ó ní nígbà tó di òru Sunday májú Monday tó ń fi pè mí, ó ní òun wá rí bàbá òyìnbó fífún. Ó ló wá síwájú òun. Ó ní ṣé ìbejì ni mímu ní rárá. Ó ló wá kó àwa méjèèjì. Ó ní mo wá di méjì, ó wá kó wa wá síwájú. Ó wá sọ wípé ṣé ẹ rí ẹnì yìí tó gbé àdá tó ń lé ọ yìí, wípé ìpínlẹ̀ rẹ̀ nìyẹn o, pé bó ṣe ń bà á jẹ́ níwájú àwọn olóore káàkiri nìyẹn o, bó ṣe ń destroy rẹ̀ níbi gbogbo tá a bá ti fẹ́ ràn án lọ́wọ́ nìyẹn. Ó ní sórí èkejì tó wá aṣọ fún tó gbé bíbélì dání, ó lóun gangan ní ọ̀ríjínà rẹ̀ o. Ó ní ó ti fẹ́ para rẹ̀ torí tiẹ̀ báyìí o. Lórúkọ ó ní yá a pé o tó bá kú. Ó ní ìran rẹ̀ mẹ́rin ẹ̀jẹ̀ ẹ̀ wà lórí ẹ̀ o. Ó ní ìdí tóun fi pè mí nìyẹn. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ọ̀tọ̀ ní iléèwé theology o, ọ̀tọ̀ ní iléèwé ìrírí o. Tí ẹ bá gbọ́ pé ẹnìkan lọ jìnnà, kò sẹ́ni tó lọ jìnnà láyé o. Ẹni tó rí àjọ ìrànlọ́wọ́ Ọlọ́run kó, àjọ ojúrere Ọlọ́run kó, àjọ àánú Ọlọ́run kó, àjọ oore ọ̀fẹ́ Ọlọ́run kó, òun ló lọ jìnnà. Lílọ jìnnà gáàpù tó wà láàrin àwa àtẹni tó lọ jìnnà yẹn, àjọ mẹ́rin torí kó nìyẹn o. Kò sẹ́ni tó lọ jìnnà o. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ pe orúkọ Jésù, àdúrà méje yẹn rèé o. Olúwa, mú mi kúrò nínú ìgbèkùn ìpìlẹ̀ mi tí ń bà mí jẹ́ ní gbogbo orísun ìrànlọ́wọ́ mi. Ìgbèkùn ìpìlẹ̀ mi tọmọtọmọ, Olúwa mú wa kúrò nínú ẹ̀ tí ń destroy wa ní gbogbo ibi tí a bá ti fẹ́ gbàjọ ìrànlọ́wọ́. Ẹ má gbàgbé àdúrà àkọ́kọ́ nìyẹn pé marathon ni mo wà o. 2, orí òkè ni mo wà o. 3, ẹni ìpè Ọlọ́run, ṣùgbọ́n májẹ̀mú yìí kò bọ̀wọ̀ fún òróró, kò bọ̀wọ̀ fún orí òkè, kò sì bọ̀wọ̀ fún marathon. Mi ò dẹ̀ mọ ilé ẹ nìyẹn, mi ò mọ ilé ẹ̀. Bó ni ìpìlẹ̀ yẹn ṣe wá mọ ilé ẹ nìyẹn tó dẹ̀ gbé mi lọ. Àdúrà ìkejì, ẹ pe orúkọ Jésù. Ogun tí mi ò ní ipá àti agbára láti ṣẹ́. Ìwàláyé bàbá ọmọ ẹ̀ mọ́, ẹ bá mi fàánú ṣẹ́ bí mo ti ń gbọ́ mẹ́sẹ̀jì. Àdúrà ẹ̀kẹta, Olúwa, Bíbélì wípé bí ìpìlẹ̀ bá bàjẹ́, kí lolódodo yóò ṣe? That is, ẹni bó ti wù kó jó lódodo tó, ìpìlẹ̀ ní agbára láti sọ ọ́ di ẹrú o, láti sọ wá di aláìlágbára. Ẹ pe orúkọ Jésù. Olúwa, ṣàánú mi dé ìkóríta tí ìpìlẹ̀ ò ní lágbára lórí mi, lágbára lórí àwọn ọmọ mi, ìran mi mẹ́rin mọ́. Àdúrà ẹ̀kẹrin, Olúwa, eléyìí ohun ọba àwọn ọba tó ní kí n pè é. Olúwa dẹ̀ ní ká gbà á ní ọ̀sẹ̀ mẹ́ta. Olúwa, bá mi ṣẹ́ ogun àgbàná tí ń bá ayé mi rìn. Ogun àgbàná, bóyá àgbàná àìsàn, àgbàná lórí ọmọ, àgbàná lórí ìjì. Olúwa, bá mi ṣẹ́ ogun àgbàná. Number 5, ọdún yẹn ni mo compose wípé my foundation, release me now, I want to move forward. My foundation,
Release me now, I want to move forward. Ìpìlẹ̀ mi ohun tí ẹ gbà lọ́wọ́ mi dà o. Ìpìlẹ̀ mi ohun tí ẹ gbà lọ́wọ́ mi dà o. Ikú Jésù ló ní kẹ́ dá padà o. Àjíǹde rẹ̀ ló ní kẹ́ dá padà o. Ẹ pé àdúrà ẹ̀kẹfà, ẹ sọ fún ọba àwọn ọba o. Olúwa, gbogbo ẹni tí ń fi àwòrán mi àtorúkọ mi gbàbọ̀dì fún mi, Olúwa fi wọ́n ṣe, Olúwa run wọ́n dànù fún mi. Gbogbo ẹni tí ń fi àwòrán mi, orúkọ mi gbàbọ̀dì fún mi, gbogbo ìjọba àti májẹ̀mú tí ń fi àwòrán mi àtorúkọ mi gbàbọ̀dì fún mi, Olúwa run wọ́n fún mi látòní lọ. Àdúrà ẹ̀kẹfà, bí ẹ bá gbàdúrà yìí, tí ẹ fi ṣìṣọ́ ọ̀run, tẹ́ fi ṣe àdúrà ọ̀sán, tí ò bá ṣiṣẹ́ ó jẹ́ pé àdàbí ìpè Ọlọ́run ò sí lórí mi mọ́. Ẹ pé àdúrà ẹ̀kẹfà, Olúwa gbà mí o, tọmọtọmọ tìrantìran, lọ́wọ́ ìjọba ìpìlẹ̀ ilé mi tí ó sọ wípé asán ni tó ní mo máa parí ìrìnàjò ayé mi sínú asán ni. Látòní lọ gbogbo ibi tí ìpìlẹ̀ ti bà mí jẹ́, Olúwa fàánú lọ tún mi ṣe láti bẹ̀ wá. Gbogbo ibi tí ìpìlẹ̀, gbogbo àpá, ọgbẹ́, ọfà, gbogbo ìkà gbogbo tí ìpìlẹ̀ ti ṣe èmi àtayé mi àti ìran mi àtàwọn ọmọ mi, Olúwa bàjẹ́ látòní lọ. Ẹ gbà mí pátápátá lọ́wọ́ ìjọba ìpìlẹ̀. Fánálì àdúrà ìkeje, Olúwa ràn mí lọ́wọ́ dé ìkóríta tí ìrírí ò ní fi gba ìjọba ọ̀run lọ́wọ́ mi. Thank you, God bless you. My name remain the same, Iṣẹ́ Ìnáṣẹ́ Olúwagbémidìde. My number remain the same, 08038030562. Number 2, 08127035866. Nọ́mbà mi nìyẹn. Ẹ wá gbọ́ eléyìí nípa ti ìdáhùn àwọn ohun tí mo fẹ́ dáhùn yìí. Number 1, bí ẹnikẹ́ni bá ní kí ló ń wá tó fi ń wá wòlíì kiri. Number 1, sọ fún pé òun wá ọ̀nà àbáyọ. Ẹni bá wá ọ̀nà àbáyọ kì í dúró sójú kan. Ìwọ ni kó má kà wá ìwàkuwà, kó kà béèrè, Olúwa darí mi sí ibi tí màá ti rí òótọ́. That is 1. Number 2, màá máa sọ eléyìí fún wa later. Number 2, nípa ti àwọn ọmọ Ọlọ́run tí wọ́n bi mí léèrè wípé CAC ó lé mi wọlé, something like that. CAC ò lé mi wọlé. A ní èkejì, vision 8 ni mo ní sí ìjọ CAC. Ó lè wá jẹ́ pé ọ̀nà tí mo gbàgbé gbà ni ó rọ̀ǹgì o, ṣùgbọ́n ó lè jẹ́ ọ̀nà tí mo gbé gbà ló rọ̀ǹgì. Ọ̀nà tí mo gbé gbà ó lè jẹ́ ọ̀nà ló rọ̀ǹgì. Ó lè jẹ́ ọ̀nà tí mo gbé vision yẹn gbà ló mú tọmọdé dání nípa ọ̀rọ̀ CAC, not CAC táwọn èèyàn sọ pé ṣọ́ọ̀ṣì mi ò ní mẹ́mbà, ìpè àwọn bàbá wa ní CAC ló ṣe. So ohun tí mo kà mọ̀ ni wípé gẹ́gẹ́ bí tí wọ́n sọ, vision 8 ni mo ní ní CAC. Vision ìkíní, how to bring peace back to the church. Láti dá àlàáfíà àti ìṣọ̀kan padà sí ìjọ CAC. Èkejì, ohun tí mo ní sí ìjọ CAC láti promote ọ́fíìsì àwọn ìyàwó wa. Ẹ̀kẹta tí mo ní sí ìjọ CAC vision mi, ó ní pé láti má undermine legacy àwọn bàbá ńlá wa. Ẹ̀kẹrin, láti honor position àwọn elderly wa.
àwọn hero wa. Àti ẹ̀karùn-ún vision mi láti value àwọn vessel wa, àwọn akọrin wa, àwọn ọ̀dọ́ wa, àwọn tó jẹ́ tiwa láti value ẹ̀. Ẹ̀kẹfà ni pé láti make sure pé ìjọba ìjọ CAC kúrò lọ́wọ́ ìjọba olùdásílẹ̀ èyí tèmi gangan náà wà láàrin wọn. Ẹ̀kẹfà láti rí i pé a sọ CAC di business center. Èkeje láti rí dájú pé àbí ẹ̀kẹjọ láti rí dájú wípé àpá lẹ́gẹ̀sì àwọn baba ńlá wa run direct or indirect. Àwọn vision mi nínú ìjọba nínú CAC nìyẹn. Ẹ̀kẹjọ finally láti rí i pé a bring unity and peace back to the church. Àwọn vision mi nìyẹn. Ọ̀nà tí mo wá gbé gbà ó lè bọ́ sí ọ̀nà kan lójú àwọn bàbá wa tó mi ò ní ìzù pẹ̀lú àwọn bàbá wa. Àwọn tó dẹ̀ ń sọ̀rọ̀ èmi ò láti Genesis to Revelation kò síbi tí Bíbélì sọ pé ó yọ ọmọ ìjọba ẹni ká wá mú wá dé ìjọba ọ̀run. Lásárò ò méèyàn dọ́run. Énókù ò méèyàn dọ́run. Bákan náà Sífánì onìkan ló lọ. Ìgbà tí Jésù náà lọ bó ṣe lọ́mọ ètò a gbọ́ pé Jésù kó àwọn kan lọ ọ̀run. Áńgẹ́lì gbà kúrò ní ojú wọn ni. Olè apá ọ̀tún ò méèyàn lọ. Ó kà ṣe mí láàánú pé àkókò yìí ìjọ ń wá mẹ́mbà àwa disciple. Ìjọ wá congregation a ò wá ọjọ́ ọ̀la. Ìgbà tí mo dẹ̀ ń bá àwọn bàbá wa sọ̀rọ̀ ìtara kí wọ́n má parí ìrìnàjò wọn sí ibi táwọn tó lọ síwájú parí ẹ̀ sí. Ìtara ilé rẹ̀ ń jẹ mí run gẹ́gẹ́ bí Dáfídì ṣe sọ. So mi ò ní ìsù pẹ̀lú àwọn bàbá wa níwájú ẹ tó láyé àtọ̀run. Gbogbo àwọn tó dẹ̀ ń sọ̀rọ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lónìí. Ní ọdún kí bàbá Ẹ̀sán Ọládélé ó tó di orí oyè ní ìkejì ìgbà táwa náà ṣe mo pẹ̀lú ẹni tí ó yọ̀ láti èmi àtàwọn èèyàn wa tí a yọ̀ láti ìkejì títí lọ dé orí òkè Ẹ̀fọ̀n. Ìgbà tá a dé orí òkè Ẹ̀fọ̀n ní inú ilẹ̀ agbára ibi mo ti gbàdúrà ni mo ti gbọ́ ohùn Olúwa Ọlọ́run àwọn ọmọ gbogbo Násùrù 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 ọmọ mi aṣiwèrè ni ìwọ náà. Bàbá Ọládélé tó torí ẹ̀ ń dúpẹ́ tó yin Ọlọ́run yìí àbí kẹ́yìn èsùn ni o. Mo ní ibẹ̀ ni ìbànújẹ́ ti ṣubú lọ́kàn mi torí pé gbogbo ìtẹ́sọ́nà ọkàn mi pé àti orúkọ tá a gbọ́ nípa bàbá Ọládélé pé òun ló máa tún ìjọ CAC ṣe pẹ̀lú àṣàn tó ní ìgbẹ́kẹ̀lé tí àwa kan ní sí nìyẹn. Lórí ohun yẹn ni mo ṣe lọ sínú àìwẹ̀ ìhámọ́ 40 days láìrí fífún ọ̀run pé kí ni ìtumọ̀ ohun burúkú yìí tí a ní lólùgbàlà mọ́ nínú ìjọ CAC. Ibi tí mo ti wọnú 40 days prayer lọ nínú àìrí fífún ọ̀run inú 40 ọjọ́ ìlólúwa ti sọ pé torí mo fẹ́ mọ ìdí ohun tólúwa torí ẹ̀ sọ pé àbíkẹ́yìn èsùn. Ibẹ̀ ló Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ti sọ fún mi wípé kí ìpẹ̀lẹ́ òkè wá wo ohun tó ń torí ẹ̀ pé ní àbíkẹ́yìn èsùn jọ. Mo wá rí ọgbà tó fáìn mo ti sọ sẹ́yìn tipẹ́tipẹ́ kó tó gun orí àléfà. Ọgbà yẹn fáìn ó dáa wọ́n gbìn nǹkan tó pọ̀ sí i. Mo wá rí i pé bàbá Ọládélé wà ń bẹ̀ ó wá fa gbogbo ẹ̀ tu. Mo ti sọ àwọn ọmọ Ọlọ́run ní mẹ́sẹ̀gì yẹn sẹ́yìn tipẹ́tipẹ́. Ọgbà yẹn fáìn bàbá Ọládélé wá fa gbogbo irúgbìn yẹn tu ó wá gbìn tiẹ̀ kò pẹ́ rẹ̀ bó ti fẹ́ jáde nínú ọgbà báyìí ní
ní gbogbo irúgbìn tiẹ̀ tó gbìn sí ẹ̀ ló bá jóná. Mo bá ní Olúwa kí ni mo wá rí lọ ní ọba àwọn bá sọ pé ọgbà tí mo rí yẹn sí èsì ni o, pé irúgbìn tí mo rí tí bàbá Ọládélé fàtẹ́ pé gbogbo ohun tí tó bá ti jẹ tán, gbogbo ohun tó bá nínú sí èsì tó jẹ́ ayérayé àwọn bàbá wa yóò pa gbogbo ẹ̀ rẹ́, yóò wá fi tiẹ̀ sí, pé nígbà tó bá parí tán tiẹ̀ tó gbìn yẹn kò ní ní èso, yóò dẹ̀ jóná. Pé ìtumọ̀ ìran tó ń fún mi ní mo dẹ̀ ti sọ tipẹ́tipẹ́. Mo dẹ̀ dúpẹ́ lónìí fún ẹ̀yin tí ẹ sì ń tẹ̀sẹ̀ sí bú mi. Mi ò bú yín o, Bíbélì sọ pé bàbá dáríjì wọ́n torí wọn ò mọ tí wọ́n ṣe. À ń preach salvation, à ń preach holiness, but à ń preach forgiveness. Èmi o, mo máa dọ́run. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run máa ràn mí lọ́wọ́ láti déjọba rẹ̀. Ohun tó fà á nìyẹn pé mo dẹ̀ dúpẹ́ lónìí pé mo sì wà láyé. Bí àwọn kan sọ pé mi ò sọ̀rọ̀ mọ́, kí ni mo tún fẹ́ sọ? Ohun t'Olúwa sọ nípa CAC láti tó lò mí gẹ́gẹ́ bí sábàbí láti sọ, gbogbo ẹ̀ náà ló ti ṣẹ. Kí ló tún kù nínú ìjọ CAC tí bàbá Ọládélé ò tí ì parẹ́? Ó parẹ́ títí ó tó ṣèǹjì ìwé orin, kò sóní irú mọ́. Àwọn bàbá yẹn ṣé di àárọ̀ yìí ṣé wọ́n lè mọ nọ́mbà oní irú mọ́ tí wọ́n ti cram láti etí sórí wọn? Ohun kan tó kù kí bàbá Ọládélé ó ṣèǹjì báyìí, ó ṣèǹjì ìwé orin, ó ṣèǹjì Sunday school, ó ṣèǹjì kàlẹ́ndà. No, bó tiẹ̀ jẹ́ yẹn nìkan náà, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo ohun tọ́lọ́run rán mi, mo dúpẹ́ pé gbogbo ojú wa rí. Kí ni mo tó máa sọ̀rọ̀ sí? Mi ò ṣe Jónà tó lóun fẹ́ rí ìparun Nínéfì. So àdúrà tèmi ni, kí ló tún kù tí bàbá Ọládélé ò tí ì pa nínú ìjọ CAC? Ó kà kùn kó fún CAC ní orúkọ míì, kó pa CAC rẹ̀, ká má jẹ́ CAC mọ́. Nǹkan tó kù ní àdẹ̀ tí mọ̀ bóyá ó sì máa ṣe kó tó parí. We are praying for that. Torí kò sí tó kù tí ò tí ì ṣẹ́ǹjì. Gbogbo program táwọn bàbá Abíára dálẹ̀, gbogbo ẹ̀ ló ti cancel, kò cancel, ló ti fún lórúkọ tuntun. So we thank God. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lónìí. A dúpẹ́ fún àsẹ̀yìndè tí à ń ṣe nípa bàbá wa Ẹ̀sọ̀ Ọládélé, bàbá wa Akin Ọ̀ṣun. Ní ìgbà ayé bàbá Ọlágúnjú sọ wípé bàbá Akin Ọ̀ṣun, ẹ jẹ́ ká parí ìjà yìí, màá fún ẹ ní president kẹ́ ẹ jẹ́, kóun jẹ kò kejì, ká sà mú àlàáfíà wá. Ṣùgbọ́n bàbá Akin Ọ̀ṣun sọ pé òun máa lo tẹ́nà òun tán. A dúpẹ́ lónìí, ó ti lo tẹ́nà rẹ̀ tán nísìn. Bó tiẹ̀ jẹ́ pé gbogbo wa là ń fún wa lórúkọ tá a bá ti kú tán, àbẹ̀ ti fún wa ní orúkọ tọ́lọ́run fún wa. The arrow is passed on, the giant is gone, the caterpillar is bulldozer, the agent is gone. Lóòótọ́ lẹ̀ fún wa lórúkọ oríṣiríṣi tá a bá ti kú, ṣùgbọ́n it is well. Gbogbo wa là á jìn ibi tí a lọ. Ìkan nínú àwọn bàbá wa wòlíì Ọlọ́run ó ṣubú ní ọjọ́ 4